tó ọlọ́run Olódùmarè ọba ògóògo, ọba àjíkí, ọba àjígẹ, ọba afẹ́nifẹ́re, ọba àjùwàpè, agbẹnimọ́dẹ̀yìn, afúnimọ́ṣẹ̀rẹ̀gún, ọba alógúnlọ́lá ní ìlẹ́yẹ, ọ̀gbàgbà tí gbàrà àdúgbò, abáwò tí fi yọmọ ẹ̀ nú ọ̀fìn. Ọlọ́run Olódùmarè adúpẹ́ o, àyìn ológo, adúpẹ́ ribiribi, adúpẹ́ rírí jẹ, adúpẹ́ rírí mu, adúpẹ́ rírí ná, adúpẹ́ rírí lò, adúpẹ́ àtìgbàdégbà, àtọ́dúpẹ́ kó jí wa sí mọ́lẹ̀ àlàyé. Ọlọ́run ọba tó láyé tó lọ́run, àyìn ológo. Ó wá dọwọ́ ẹ̀yin ìyá mi òṣòròmọ̀gà, ẹ̀yin látọ̀dọ́jọ́ kan àtàdọ́jọ́ kan àti fún jòróró. Ẹ̀yin ọ̀sálánsólò òṣòlò sáláyìn tẹ̀wẹ̀ nú omi sálánsólò, òjijì fìrí, ọ̀dẹ́sàpò yáró, àrọ̀gẹ̀dẹ̀gbà sàkó yóò ògùn, oníbàtẹ́ pèlè mọ̀jà tí bá ń dẹ́ láì fọwọ́ kan ní bà lọ́wọ́ yá àti nímùjẹ èèyàn. Láàlú ògiri òkú dọwọ́ rẹ o, ilẹ̀ ògẹ́rẹ́ ó dọwọ́ rẹ, ìbà àwọn aláṣekù. Àwa bẹ̀yìn lénìí, ẹ jẹ́ kílẹ̀ Yorùbá ogun o, ẹ má jẹ́ ó bàjẹ́, ẹ má jẹ́ ó bàjẹ́. Ọpẹ́ ní fọ́lọ́run ọba tó dá ayé òun ọ̀run, pé oṣù tuntun ti lé ní ìlú Ìbàdàn. Sẹ́nitọ́ Rashidi Ládọjà, akí bàbá kú oríire. Sẹ́nitọ́ gọ́vnọ́ Rashidi Ládọjà ọmọ Adéwọ̀lú, akí yín kú oríire. Atúforíire atúfi kí yín, a fi gbogbo àṣẹ tí ń bẹ ńlẹ̀ Ìbàdàn, a fi kí bàbá Ládọjà lónìí pé wọ́n kú oríire. Ṣé ẹ mọ kéèyàn máa ro nǹkan pé yóò rí bẹ́ẹ̀ kó sì padà rí bẹ́ẹ̀? Ìrìn àjò tí bàbá Ládọjà rìn yìí, oríire lágbáà ni. A tún wá bẹ àwọn onílẹ̀ Ìbàdàn pé àkókò títí yín kọ́lọ́ọ̀bá láàánú jẹ́ kó sanlẹ̀ Yorùbá. Nǹkan kan wà tí mo rí lórí oyè Ìbàdàn yìí, ọba Ìbàdàn tó jẹ lénìí, tí wọ́n fún lọ́pàá àṣẹ lónìí, tí wọ́n fún ní, tí wọ́n ṣe ìwúyè wọn lónìí, ìwúyè náà fẹ́ ṣe lénìí, èní ọjọ́ Jímọ̀, àná lọ́jọ́ ìbí yín, ẹ kú oríire tọjọ́ ìbí náà. Eléyìí tó jẹ́ pàtàkì ńbẹ̀ ni pé bàbá yóò kọ́kọ́ jẹ́ ọba àkọ́kọ́ ní orí àpèrè Ìbàdàn tí ó góńgó, tábàlẹ̀ nǹkan góńgó tí ó gàgàrà nínú ayé. Bàbá Ládọjà ni ó jẹ́ àkọ́kọ́ tí wọ́n ṣe sẹ́nítọ̀ rí, tí wọ́n tó jẹ́ gómìnà. Bàbá Ládọjà ló jẹ́ ẹni àkọ́kọ́. Sẹ́ni pé experience tí bàbá Ládọjà ń gbé bọ̀ ó pọ̀ gan. Challenge ńlá sì ni ipò yẹn, ipò ọba Ìbàdàn ó jẹ́ fún àwọn ọba yòókù nílẹ̀ Yorùbá. Because Kábíyèsí will be full of experience. Mi ò mọ eré àtẹ́tí fẹ́ bí tiwọn. Mi mọ̀. Ṣé ní òtòṣèlú ni kéèyàn dàgbà ní òṣèlú ní level yẹn, senator to governor, from governor to ọba. Bàbá ti rọ́ọ̀nù nǹkan nú ayé, ẹ má jẹ́ àpárá tán ara wa jẹ. Bàbá ti rọ́ọ̀nù nǹkan nú ayé o. Eléyìí tó wá ṣe pàtàkì fáwa ń bẹ ni pé àdúrà tá a mọ̀ sí fún yín, ẹ ní jọra yín lójú, ẹ ní ṣìṣe bí àwọn ará abé, àwọn tòkè ọ̀hún, ẹ ní tójú ilẹ̀ mọ́lẹ̀ o, ẹ̀gún ayé ò sì ní gún yín lẹ́sẹ̀, ẹ ní tẹṣọ àwọn àgbàlagbà mọ́lẹ̀, aṣọ ọ̀ka ènìyàn ẹ ní tẹ o. Ṣé ẹ ráwọn ọba tí ń ṣìṣe, aṣọ àgbàlagbà wọn ń tẹ̀ mọ́lẹ̀ ní jẹ́ wọn mọ̀ ṣìṣe, ẹ̀yin ò wá ní bá wọn tẹ̀.
Ọlọ́run wọlá ìyá tẹ́ tara rẹ̀ jáde because tádùá èèyàn bá gba ìyá tó bí èèyàn ní kẹ́ lọ bí. Tádùá èèyàn bá tún wá gbà ẹbí ìyàwó rẹ̀ wò léèrè. Ọ̀nà méjì tọkùnrin tí máa ṣubú nù nínú ayé. Téèyàn bá ṣubú látara ìyá tó bí yóò ṣubú látara ìyàwó ẹ̀. Bàbá tẹ́ ẹ bá fi bá débi tẹ́ ẹ bá dé yìí, bàbá Rasheed Ládọjà, ẹ jẹ́ kíyàwó yín ká tó kí ìyá tó bí yín lọ́mọ. Gbogbo tẹ́ ẹ bá fi lùgbà tó kù lórí òkè ìpẹ́ ẹ̀ ní ṣìṣe. À ń fi ẹ̀bẹ̀ kan bẹ̀ yín lọ́wọ́lọ́wọ́ ńlẹ̀ Yorùbá. Àṣìṣe tí máa wá burú jù láyé kí ìyá èèyàn wá lágbára kó gàgàrà nínú ayé. Kíyàwó èèyàn gàgàrà nínú ayé. Àṣìṣe kan bẹ tí máa dá èèyàn mọ́lẹ̀. Ní kéèyàn ta ìran rẹ̀ láyà pé kò sí tẹ́ ṣe. Gbogbo ẹ̀dá tẹ́ bá ti bá ń tẹ ìran tó ti wá tí bá ń tẹ̀ wọ́n mọ́lẹ̀. Ìyẹn tí ìyá rẹ̀ fi ń dún wọn ó gbà kúrò lọ́wọ́ rẹ̀ o. Ìyẹn tí ìyàwó rẹ̀ fi ń dún wọn ó gbà lọ́wọ́ rẹ̀. So táwọn agbára méjèèjì bá ti tán kò sí tó fẹ́ mú mọ́. Ìhòòhò ayé nírú ẹni bí ó wà. Àti ìgbọ́dọ̀ ká fún yín lénìí àwọn ọba kan bẹ́lẹ̀ Yorùbá tó ti wà ní ìhòòhò ayé. A fẹ́ kí káṣìṣe wọn wá látọwọ́ Yorùbá ni. Ẹ jẹ́ wọn lọ ṣìṣe níta níbi tí wọ́n ti ṣe fìlà lórí wọn tí wọ́n ti fi nà wọ́n nípàkọ́. Òde Ìbàdàn ní ìbàjẹ́ lọ́wọ́ yín bàbá Rasheed Ládọjà, kò sẹ́ni tó ròyìn yín láburú. Kò sẹ́ni tó ròyìn yín láburú. Ṣùgbọ́n ó ní nǹkan kan tẹ́ ẹ ṣe bí ọdún kan sẹ́yìn tó mú mi bínú tí mo ṣe fídíò lẹ́ẹ̀mejì lórí ọ̀rọ̀ yín. Bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n lò yín against Yorùbá. Ẹ̀yin náà wá jẹ́ ibi tí mo tẹ́ ti ṣẹ̀mí gbà náà nù. Wọ́n ní kí wọ́n lọ mú àwọn àgbẹ̀ wá tí ó sáì tí wọ́n jọ ṣàdéhùn pẹ̀lú Fúlàní nílẹ̀ Yorùbá, ẹ̀yin ni wọ́n wá nàka sí. Ẹ wá ẹ̀yin náà wá ń sáì pé kò ní sí ewu kò ní sí wàhálà mọ́. Lọ́dún náà lọ́hùn. Ọ̀rọ̀ tí mo sọ yóò ti pẹ́ orí ọ̀rọ̀ ọdún tó kọjá yìí ni o. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn làwọn Fúlàní ìbẹ̀rẹ̀ sí pa kúkúrú pa gógùn l'Oǹdó, wọ́n pa káàkiri ọ̀nà Èkìtì pa kiri lọ́nà Ìbàràpá nkankan. Àwọn ń pè yín Sẹ́nẹ́tọ̀ Rasheed Ládọjà, ẹ̀yin ni lọ sáì níjó ní. Mo wọ́n ń bẹ̀ lọ́wọ́ yín pé ọmọ yín mélòó ní lo oko tí wọ́n ń gbé yín lẹ́tẹ̀yìn náà dẹ̀ dáhùn tẹ́ lọ sáì irú nǹkan yẹn. Ṣùgbọ́n kinní kan bẹ tí mo mọ̀, òṣèlú tẹ́ ṣe rí wọn, ẹ má gbé wọ òde Ìbàdàn. Ìtàn pè ní òṣèlú, irọ́ ní ń jóṣèlú, irọ́. Bọ́lá ṣe wá gbé wá sórí àpèrè Ìbàdàn yìí, ẹ má lòrú àwọn àyínnìke wọn, ẹ má fi bá àwọn ará Ìbàdàn lò. Ẹ má fi bá wọn lò. Gbogbo táyé fi ròyìn yín ní dáadáa ní kẹ́ ẹ continue. Ọlọ́run ọba láàánú kò ní jẹ́ kí àparí inú yín kó bá tòde yín jẹ́ lágbára lọ́wọ́ àwọn Elédùmarè, lágbára àwọn tó ti gorí àpèrè Ìbàdàn ṣáájú yín, ẹ̀yin gbà tí ẹ̀ ní ṣìṣe, lágbára ìyáta ìtara rẹ̀ jáde sẹ́ ẹ̀ ní ṣìṣe, ẹ̀ sì ní ṣìlẹ̀tẹ̀. Bàbá ẹ jọ nítorí Ọlọ́run ẹ kí èso ṣèlú nínú ìrìnàjò tẹ́ fẹ́ rìn. Kò sẹ́ni tí ó bá yín tọ́tọ́ láwọn èèyàn mọ bó ṣèlú ṣe rí, èmi mọ̀ ló jẹ́ máa bá yín sọ. Ẹ kí èso ṣèlú o. Ẹ kí èso ṣèlú o. Ẹ jẹ́ ó yé àwọn èèyàn pé lásìkò tẹ́ gorí àpèrè ẹ yìí ṣe olóṣèlú mọ́. Tí kánsẹ̀lọ̀ lẹ fẹ́ dùn ní ìsìn ni àbí pírẹsidẹ́ǹtì. Ẹ jẹ́ mọ̀ láti bẹ̀rẹ̀ dà àti ibi tó pin sí. Kò sí ní tẹ́ fẹ́ dùn mọ́. Ẹ ti jọba lórí PDP, ẹ ti jọba lórí APC, ẹ ti jọba lórí ADC, gbogbo tí ń jẹ́ party, Labour Party, ẹ ti jọba lórí gbogbo wọn.
kò sínú ẹgbẹ́ kankan mọ́. Ẹ lè nìkan àsọmí èèyàn ẹlẹ́ran ara, ẹ lè nìkan lọ́kàn pé ẹgbẹ́ yìí ló wù mí kó ṣe dáadáa, ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ wí jáde, ayé ò gbọ́dọ̀ rí lójú yín. Gbogbo tó jọ mọ́ṣèlú ẹ pátì, ó ti tán nínú ìrìn àjò yín láti wákàtí lọ. Ìtókù bó nílẹ̀ Yorùbá ó ṣe gbòòrò, bó ní ìlú Ìbàdàn ò ṣe ní dàrú, bó ní iṣẹ́ àṣẹ àwọn bàbá wa ò ṣe ní ìbàjẹ́, bó ní ọ̀tá wa ò ṣe ní gbẹ̀yìn gbèrú wá. Torí jagunjagun la mẹ̀yìn Ìbàdàn sí. Tí Ọ̀yọ́ bá ń pera wọn jagunjagun láyé ìjọ́de láyé odò Ọ̀yọ́ ni títí wọ́n jẹ́nà, ṣùgbọ́n jagunjagun tá a lò gbẹ̀yìn ilẹ̀ Yorùbá Ìbàdàn ni o, tí wọ́n sọlá tá a sì rí ojú pa ọlá wọn. Kì í ṣètàn Reverend Samuel Johnson là ń sọ o. Àwọn jagunjagun Ìbàdàn tá a rí orí pa wọn báyìí, ilé Ìbíkúnlé rèé, ilé lágbájá rèé, ilé Ṣẹ̀ǹkóṣe rèé, ilé kìnìkan rèé, tá à ń láwọn ilé wọn tọ́ka sí léni nígboro Ìbàdàn. Ilé Ọdẹ́rìn lọ rèé, lóde Ọ̀yọ́ kò sírú nǹkan bẹ́ẹ̀ mọ́ o. Ìtàn ni o, títọ̀yọ́ ti dìtàn, ó ti di ohun gbàgbé. Ayé gan ò mórí pa àwọn jagunjagun Ọ̀yọ́ gan mọ́. Ṣùgbọ́n tọ̀dọ̀ títí yín ayé sì rí dọ́là. Gbogbo àwọn jagunjagun látijọ́ tí Ìbàdàn ti bẹ̀rẹ̀ ìrìn àjò wọn, tẹ́ ẹ bá ń kà títí lórí àṣẹ ìdí wọn, ẹ mọ ojú pa àwọn wọn bẹ́ẹ̀ ń bàdàn dọ́là. Lẹ́ẹ̀fì mọ̀ pé ìrìn àjò yín ilẹ̀ Yorùbá ọwọ́ yín ló wà. Sẹ́nẹ́tọ̀ Gọ́vùnà Rashidi Ládọjà Adéwọ̀lú wà kábíyèsí wa tó tòní. Kábíyèsí adé ó pẹ́ lórí, bàtà ó pẹ́ lẹ́sẹ̀, ẹsẹ̀ ọba yóò jẹ kópẹ́, ìrùkẹ̀rẹ̀ yín yóò dókẹ́ni. Àdúrà yóò gbà ọ, gbogbo tẹ́ ẹ bá dè nílẹ̀ Yorùbá ni yóò máa dè, gbogbo tẹ́ ẹ bá tú ní òtú. Ẹ má darapọ̀ mọ́ àwọn tí ń jẹ́ kílẹ̀ Yorùbá ó máa wà nù wàhálà lójoojúmọ́ o, torí ẹ̀yin tó ní experience ju ọ̀pọ̀lọpọ̀ ọba lọ. Ẹ ti ṣe sẹ́nẹ́tọ̀, ẹ ti ṣe gọ́vnọ̀, ẹ wá dọba. Bàbá kò dọ̀wọ́ yín. Irú tá à ń sọ ya kò sọ́ba tá a lè bá sọ rẹ̀ nílẹ̀ Yorùbá, torí ibi tán tún kọ Nàìjíríà dé ẹ̀yìn mọ́. Ibi tí wọ́n fi nǹkan pamọ́ sí Nàìjíríà ẹ mọ̀. Ìtí wọ́n ń pè ní olóṣèlú ní Nàìjíríà tá a wà yìí, òpùrọ́ ni wọ́n ń pè lólóṣèlú, òpùrọ́, atúrọ́ tàbí èlùbọ́, ọ̀lẹ èèyàn tó jẹ́ pé nǹkan ní nǹkan ni ó fẹ́ fi sọlá, olóṣèlú ní ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ má lóru ìwà bẹ́ẹ̀ lórí àpèrè tẹ́ wa o. Bàbá Sẹ́nẹ́tọ̀ Rashidi Ládọjà a mọ̀ yín dáadáa, gbogbo wa la mọ̀ yín, a mọ̀ orú èèyàn tẹ́ ẹ jẹ́, kódà kẹ́ tó di sẹ́nẹ́tọ̀, kẹ́ tó di gọ́vnọ̀, a mọ̀ pé èèyàn ńlá ni yín láwùjọ. Ẹni Ọlọ́run dẹ̀ kẹ́ ni yín, a mọ̀ bí tẹ́ ẹ táwó dé tẹ́ ẹ tegbòdé, bá ẹ ṣe pàtàkì tó bẹ́ẹ̀ ṣe góńgó tó nú ayé, a mọ̀. Àwa bẹ̀ lọ́n fún yín, ẹ ní dórí àpèrè yẹn tán kí nǹkan ni yín mọ́ bàjẹ́ o. Ọ̀rọ̀ yín ò ní dàrú, ọ̀rọ̀ yín tí ò dàrú lánàá àti lónìí kò ní dàrú, torí pé gorí àpèrè tẹ́ gùn yìí. Ìlú Ìbàdàn ò máa gbòòrò sí ni. Ogun ò ní wọlé Yorùbá nígbà títí. Ogun tó bá dẹ̀ wọlé Yorùbá àwa là á ṣẹ́gun rẹ̀, àwa là á rẹ̀ yé wọn nígbà títí. Gbogbo tó bá yẹ ká ṣe lóde Ìbàdàn tó bá jọ mọ́ nǹkan ṣẹ̀ǹbáyé, ìkan ṣẹ̀ǹdálẹ̀, ẹ ṣe o. Bàbá ẹ má dànù o, ẹ ṣe káwọn tó ti lọ lórí àpèrè yẹn ó lè máa wà pẹ̀lú yín gbogbo gbà. A sì bẹ̀yìn ló kọ tọlọ́hun, a bẹ̀yìn ló kọ àwọn ẹ̀mí àìrí tí ń bẹ lórílẹ̀ Yorùbá. A bẹ̀yìn ni ẹ má darapọ̀ mọ́ àwọn tó fẹ́ talẹ̀ Yorùbá jẹ.
ẹ má darapọ̀ mọ́ àwọn tó fẹ́ fi ilẹ̀ Yorùbá wọ́n fi fún àwọn ọmọ tiwọn lókèlè káwọn tó wá wà nínú ìlú wọn máa sunkún kiri. Ọlọ́run ní sọ̀rọ̀ yín bẹ́ẹ̀, kò rí bẹ́ẹ̀ lánàá, kò rí bẹ́ẹ̀ lónìí, kò ní rí bẹ́ẹ̀ lọ́la fún yín o, lágbára lọ́wọ́ Elédùmarè. Ìgbà yín yóò tù wá lára, àwa náà ó sì tu ẹ̀yin náà lára. Ẹ ní wá lára, àwa náà ò ní lára. Bàbá bó ti rí nù, eléyìí tá a bá ti wí lórí àlàyé lénìí lòsà òkè ó gbà lẹ́nu wa, lágbára lọ́wọ́ Elédùmarè. Bàbá ẹ pẹ́, ẹ fọwọ́ pawọ́, ẹ fèrè jìjòbì orí àpèrè yín, ìtàn rẹ̀ la fi pa nílẹ̀ Yorùbá. Bí ó ti rí nù, ẹ gbọ́ nǹkan tí sísítà wọn sọ tó jẹ́ bí àbúrò bàbá àbí gbẹ̀yìn màmá wọn àti bàbá wọn. Ẹ gbọ́ nǹkan táwọn náà sọ nípa Senator Rashidi Ladoja. Baba dey tough. Baba dey tough. When you are going to meet Baba, just pray for one thing. Oh. What you pray for is I mean. When Baba say I mean, kò sọ̀rọ̀ mọ́ o. Ọkùnrin mi ni Alhaja Monsurat Fọláṣadé Saheed Ladoja. Èmi ni last born mọ́mì àwọn dádì tó di bàbá tó di Olúbàdàn. Bàbá dáadáa ni bàbá o. Bàbá dey tough. Baba believe in there is no shortcut to success. You must work for your success. O gbọ́dọ̀ ṣiṣẹ́ ni. Baba ò ń ṣe ẹ bá mi ṣe. Baba ò kì í bribe èèyàn. Baba kì í manage nǹkan pé ẹ jẹ́ ká manage á ṣe nǹkan fún ni. Èmi tí ẹ̀ ń bá sọ̀rọ̀ yìí àwọn náà training ni. I am a very disciplined person. Nígbà bàbá àbùbẹ̀ very disciplined. Ẹ lè ráwọn ọmọ wọn kan wùwà tí ò da, lè ráwọn àbúrò wọn kan wùwà tí ò da torí pé wọ́n ti fi kọ́ wa. Bàbá tọ́fù ó dẹ̀ nice, kò fẹ́ràn kéèyàn máa purọ́, kéèyàn máa sòótọ́, ó dẹ̀ like èèyàn tó bá mọ̀ wé, especially tó bá good in maths or science subject. Bàbá máa fẹ́ràn ẹ gan o torí that is the area tí bàbá like jù. Ẹ sọ̀rọ̀ pa tough pé bàbá tough, ṣé lè fún wa ní example ẹyọ kan àbí méjì nípa nǹkan tí ẹ ṣe tí bàbá dẹ̀ bínú pé ìwọ ọmọ ìkéde òfin ṣé o mọ̀ pé kò yẹ kó ṣe bẹ́ẹ̀ ni. Pé when I was young, ìgbà tí mo ayé ìgbà yẹn máa ń gba fọ́ọ̀mù ní secondary school ní ẹ lè gba fọ́ọ̀mù ọ̀nà 5. Èmi mo gba fọ́ọ̀mù Ìbàdàn grammar school, mo gba fọ́ọ̀mù Muslim girls high school, mo gba ti St. Bernard's Ọ̀yọ́, mo gba ti gbé Ilérin. Wọ́n mú mi ní gbogbo ẹ̀bẹ̀ except St. Bernard's mi ò padà lọ ṣe interview because mo ti like láti lọ sí Muslim girls high school tó wà lódìjọ. Gbàtí bàbá dé, bàbá láti máa sọ fún mi pé ó fẹ́ dúró tòsílé St. Bernard yẹn gangan kó ló máa lọ. Ó ní excuse mi ò ṣe interview bẹ́ẹ̀ àwọn oníwà lọ o. Ìyá Kàmọ́ ti bẹ̀rẹ̀ jẹ́ mọ́mí wa ló ń jẹ́ ìyá Kàmọ́. Ó fẹ́ dúró sí Ìbàdàn ò lè ṣeé ṣe. Bàbá ní láti lẹ́yìn tó ti ṣe interview tó ti fáwọn èèyàn admission, bàbá ní láti ní kí n padà kí n lọ ṣe interview tèmi. Ọ̀yọ́ ni mo padà lọ o. Then go and say about Baba, tí mo fi Baba tough ni pé when you are going to meet Baba, just pray for one thing o. What you pray for is I mean. When Baba say I mean, kò sọ̀rọ̀ mọ́ o. Just pray, you have to do a lot of rehearsal because logically Baba good. So wọ́n náà ti ṣe rehearsal o kàn lè lọ síwájú Baba lọ bèrè nǹkan láì mọ̀ ṣe pé o ní o ti o mọ nǹkan tó ń ṣe. Mo kí wọn kú oríire o torí pé Baba ní endurance. Bàbá ní endurance gidi gan. Bàbá jẹ́ ẹnìkan tó ṣe pé believe in God wípé ntọ́lọ́wọ́ bá ṣe èmi ò lè fagbára ṣe. Bàbá kì í dẹ̀ fọlá jiyàn. Mo bá gbàdúrà wípé kí adé kó pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kí lẹ̀kẹ̀ pẹ́ lọ́rùn, kí ìrùkẹ̀rẹ̀ kó da abẹ́rẹ́, káwọn olórí kan ṣiṣẹ́ ìlú rẹpẹtẹ nílùú Ìbàdàn. Lẹ́yìn àgbà bàbá kí ìlú òrójú, kí ìlú òtòrò, kẹ́yìn ó kébi ẹyẹ, kẹ́ran ó kébi ẹran, kọ́mi èèyàn ó máa fọ òbí ọmọ ènìyàn, káwọn aboyún ó máa bítíbitì re, káwọn àgàn kí wọ́n máa fọwọ́ àlàbòsù nílùú Ìbàdàn. Orúkọ yín lẹ́ẹ̀kan sí wa. Orúkọ mi ni Alhaja Monsurat Saheed ní Ladoja. Tó ìyẹn lọ báyẹn, gọ́vnọ̀ Èkìtì, gọ́vnọ̀ Abíọ́dún, àwọn èèyàn wọn ò tí ì rí kankan sọ ń pa ìjọba yín tó pàtàkì tẹ́ ẹ ṣe. Àwọn ẹ mọ̀ pé yìí náà ẹ láwọn actors tí ó mọ̀ jà lẹ́yìn yín pé tán jẹ tán lábẹ́ lọ́dọ̀ yín tán lọ́wọ́ mọ̀ sọ pé gọ́vnọ̀ ṣe dáadáa, òun ló ṣe báyìí, ló ṣe gbá ló ṣàwo.
bọ̀ àwa tá a wà ń ta tá a ti wọnú Èkìtì láìmọye ìgbà a mọ̀ pé kò sí ìlápá péjọba ń bẹ ní Èkìtì. Ẹni bá fẹ́ mọ bí Èkìtì ṣe rí lénìí kó travel kó lẹ́kọ̀ọ́ yìí kó lọ sí Èkìtì kó padà lọ́la kó wá sọ bóyá ìjọba ń bẹ lẹ́kìtì àbí ò sí ìjọba. A mọ̀ pé resources ò sí, a mọ̀ pé allocation yìí kéré, a mọ̀ gbogbo wàhálà tó wà lẹ́kìtì pé kò sí nǹkan kan. Ṣùgbọ́n wọn bá tẹ́ ẹ bá ní náà wọ́n ní wọn bá bọ́wọ́ ikú ṣe mọ náà ní mọ fi bọ́jú. Bọ̀ tẹ́ ẹ bá tó wá fi wọn bá ọwọ́ ń bọ́jú tẹ́ ẹ bá fi ń bọ́dì ayé ò mọ̀ rí yín nígbà tẹ́ ẹ ṣe kankan. Ìdí nìyí tó jẹ́ kí n máa sọ ẹ gbọ́ nǹkan tí arákùnrin sọ mi fẹ́ kí fídíò yẹn lọ́ọ̀gì púpọ̀. Ẹ gbọ́ nǹkan tí arákùnrin yìí sọ nípa ní tó ṣẹlẹ̀ nínú kíláàsì tí ó jò ń wọlé àwọn ọmọ primary school gbogbo páànù school ti ṣí tán. Wọ́n dàbí pé èyí tẹ́ máa ń jábí ọdún gan kò yẹ kẹ́ máa jẹ gọ́vnọ̀ state ẹ̀yìn fẹ́ ṣe nǹkan kan nígbà tẹ́ pé owó yín lówó tí ìjọba ń kó sí yín lọ́dọ̀ ló ṣe máa ń rí. Bí Dàpọ̀ Abíọ́dún Ògùn state yìí náà ni kì í fẹ́ ṣe nǹkan kan àwọn èèyàn lóṣèlú máa ń létí pé ẹ̀ tí ì ṣe mí ẹ̀yìn fẹ́ ṣe nǹkan àmọ́ tó fà láìsọ owó yín. Tágbàdá yóò bá ká ẹ pé federal government ẹ pé àwọn ọmọ Èkìtì jọ ipa àwọn àkákí ní iye o kéré ẹ̀kọ́ alẹ́ ṣe ìyá dẹ̀ ń jẹ́ àwọn èèyàn wa àwọn èèyàn mọ̀ pé ẹ fẹ́ kó dáa kò ságbára ni bọ̀ tẹ́yìn bá sọ̀rọ̀ yín pé nǹkan ọ̀dà ẹ̀ sọ díjà èyí akọ́kọ́ rí nínú gómìnà ilẹ̀ Yorùbá tí ó mọ̀ jà kiri pé wọ́n ń bú. Mọ́tò mi tí kọ̀ndíṣẹ̀ rẹ̀ ní mo ṣe rí lé nìyí Adó Èkìtì mo kúrò l'Adó mo gba Ìlàwẹ̀ kọjá mo wá gbàbẹ̀ padà wá sí Arámọkọ pé kí n fi já sí Ẹ̀fọn Alàyè nǹkan tí ojú mi rí ní Arámọkọ sí Ìtàwọn rẹ̀ mọ́tò mi fẹ́ lè yọ̀ dànù ọ̀nà yẹn wọ́ọ̀sì níbi pé àtiwáfò òru rìn ta pàdé àwọn Fúlàní lọ́nà ọ̀nà Arámọkọ tẹ́kọ́ láti jọ tẹ́ bá tẹná láti Ìtàwọn rẹ̀ tẹná wá dóni gbogbo ẹ ti dàrú ẹkọ̀ ẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n ní ọ̀dọ̀ federal government ní tẹ́ bá ṣe federal government ní fún yín lówó ni nígbà tí ìsàyè Buhari ni ẹ má sọ̀nà federal government mọ́ láyé Fáṣọlá ló stop ẹ̀ ńgbà yẹn nígbà tẹ́ ẹ̀ sọ̀nà 2 naira ẹ̀ máa fẹ́ fi gba 5 naira lọ́wọ́ wọn. Bọ́yé Tinubu kò ní kẹ́ ẹ má ṣe ẹ lọ ṣe kẹ́ ẹ claim owó yín lọ́wọ́ ẹ̀ ká má bó jẹ yín lówó. Gọ́vnọ̀ ẹ ní good record lẹ́kìtì àṣírí mo gé fún ilé ní tó bá fi jẹ́ pé àwọn èèyàn láti tara tí àtàkì kì í tún ṣe núlé ẹ ní good record èmi ní sọ̀jú báyẹn lọ. Ẹ gbọ́ nǹkan táwọn ẹ̀wò kan ti ṣẹlẹ̀ nínú kíláàsì pẹ̀lú tíṣà àti àwọn ọmọléèwé. The executive governor of Ekiti State, Mr. Biodun Oyebanji, you budgeted for education in 2025. You allocated 7.8 billion for primary and pre-primary education. Make una see wetin you take the money do. Watch this video. Ẹ wo ara kíláàsì wa náà rèé o àríbi dúró sí ẹ ṣàánú wa ewu gbogbo ilé wa bó ṣe rí o ẹ wò wá báyìí o ẹ ṣàánú wa o United la wà yìí o kíláàsì mi tún lélẹ́yìí ẹ wo bá a ṣe rí báyìí àtolùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ gbogbo wa là ń gbọ́n mi o. So tell me, look at the roof of the school. Look at these children struggling to scoop water out of the class. They forget the education and the class. The teachers are even lamenting. Imagine, can anybody tell me the age of these children? I believe the oldest will be about 12 years old. And when they get back home, these children is certainly going to fall sick. Even the teachers, their welfare is so poor, the little money you give them, they will be spending it in the hospital. Until we begin to hold these people accountable. If we don't ask them, they'll continue to waste money. My point is, let me even give you a story. Then when I was in school, we did not have opportunity to stay in the campus. So we stay in communities, which so many students dominated that area. They brought a transformer, and for over 2 years before I got to that place, they have not connected it at all. Guess what? All the landlords are big boys and they use generators. They don't send. Until one day, every student gathered together.
And when we gathered, everybody begin to go to every landlord's house whenever they own generator. We off the generator. Some of them will take them away. They come to take it from us. No, they use police, they use force, but we are not afraid. And we declared that no landlord should use generator until there is light in the community. And guess what? They brought the SLP cables and they installed the transformer. If I'm to relate it with this situation, until Nigerians begin to stop politicians that does not know how a classroom look like, the ones they know, their children are always studying overseas. So will they care for us? Until Nigerians stand on this and say, if your children studies overseas, you don't have right to become a governor or to lead us anymore. Tinubu is not the major enemy. These governors are the real enemies. According to Tinubu, he said he has been making money for you guys and the revenue is giving you. None of you has collected it before in history. What are you using the money for? Where did the 7.8 billion goes to? And as for Tinubu himself, he said we should hold the governors accountable. How? Can't you make laws that will probe all these governors while they are still on seat? Now you know, if we don't ask them, they will continue to waste. Oga, make I no call you scammer. Do something about this before it goes viral. Are we going to call this a policy failure or broad-day scam? And if we talk, you will go bring DSS. Share your thoughts. tó ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn èèyàn ará Èkìtì kẹlẹ̀ pé gómìnà yìí ò ṣe nǹkan kan kò ṣe kankan ẹ wá dúró complaint ń wá láti ta bọ́n ṣe pariwo ojú títì wọ́n pariwo kíláàsì kí ẹ béèrè pé kí ni wọ́n wá ń ṣe pé kí ni gómìnà ń ṣe ẹ béèrè nísìnyí báyìí yóò kí agídí mọ́lẹ̀ báyìí yóò máa bínú ni pẹ̀lú ohun tó bá rí fídíò yìí nísìn gómìnà yìí other governors tó máa falégéṣẹ̀ kàn wọ́n pé wọn ò ṣe nǹkan wọ́n máa lọ tún bẹ́ẹ̀ ṣe ni even Tinubu gan lọ tún bẹ́ẹ̀ ṣe ni bọ́ iye ẹ̀ nífẹ̀ẹ́ kan sọ̀rọ̀ yẹn ẹ̀ sì ṣe kankan ẹ̀ dẹ̀ ṣe kankan ẹ̀ lọ́wọ́ náírà mọ́kọ́ February tá a wá síbi òkú àwa ṣe òkú kan ní dárúkọ òkú tá a wá ṣe ń gbà yẹn ní February ọ̀nà dàbí gbà tí yẹn lọ sàlú ọ̀run ni kí ló dé Èkìtì ẹ lọ́bẹ̀ lénìí lẹ́yìn ìgbà yẹn làwọn àfọ́ọ̀dù tún wá lọ́bẹ̀ tán wá tó rí ọ̀nà tí ò dáa wọ́n á sọ ọ̀nà táwa náà gbàǹjọ́ sí rè tó yọ mọ́tò lẹ́nu ẹ wá wò ó ti classroom ló tó kàn báyìí a lot of things wà lẹ́kìtì tí ò normal tó jẹ́ pé àwọn èèyàn kàn ṣe gìbò wọn ò sọ̀rọ̀ gọ́fúnà yìí náà dẹ̀ lè máa kọ́kọ́ rí jẹ́ pé táwa sọ nǹkan kan nípa ìpín òda yóò bẹ̀rẹ̀ wàhálà ní ẹ̀ máa rónà lórí Facebook ní òmò lọ ní òmò bọ̀ láì ṣe nǹkan kan àwọn tó fẹ́ fún yín mandate 2026 lánàá wọ́n ń ṣe mí bí àwọn ò lẹ́lómi bí kìtì ṣe pọ̀ tó ẹ̀ mọ́ iye ọmọ tí ń bẹ lẹ́kìtì táwọn Fáyẹmí ò bá ṣe dáadáa wọn ò ní máa rẹ́kọ̀n pẹ̀lú nǹkan táwọn ayé ò ní máa rẹ́kọ̀n pẹ̀lú wọn lé nínà wọn àwọn Fáyọsí ṣáyé ó máa rẹ́kọ̀n pẹ̀lú wọn lẹ́nu àti sọ̀rọ̀ ń ta ìgbà títí yín ẹ̀ máa dọwọ́ bojú sọ̀rọ̀ ni tó bá yá dáhùn sọ fún ilé ìdè tẹ́ ẹ̀ ń fagídí ṣe yẹn sẹ́lọ̀kẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ kí ẹ sọ yàyà sáwọn èèyàn àníṣọ jù báyìí lọ tó oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe àní rí jù báyìí lọ lénìí títí tàtún fi mọ mú àkọ́tún ètò mi wá èmi náà ní tiyín tòótọ́ Bàbá Àṣà.